àtijọ́ ní àǹfààní láti jọ máa wòra wọn dédé àkókò yìí àti àwọn tó tún máa wo show mi later mo kí wa a kú ojúmọ́ àwa tá a wà ní òwúrọ̀ àwa tá a wà lọ́sàn-án ẹ káàsán àwa tá a wà lálẹ́ ẹ káalẹ́ o àwa tí a wà ní òru gànjọ́ lágbára Ọlọ́run àsùnjí o àwa tá a wà lẹ́nu iṣẹ́ iṣẹ́ wa ní ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ mo kí wa Babátúndé Balógun yín náà lélẹ̀ tí ẹ máa ń pè ní òru omẹ́ni ọ̀wọ̀ tí Ọlọ́run fún mi láǹfààní láti wà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. A wà ní òru omẹ́ni ọ̀wọ̀ Media Empire tó wà ní òru omẹ́ni ọ̀wọ̀ bus stop ní Olódó along Ìwó road ní ìlú Ìbàdàn. Ibẹ̀ ni Ọlọ́run aṣẹ̀dá kádàrá ká wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ mú ìṣẹ̀lẹ̀ kan wá sí ojú ìwòran yín báyìí. Iṣẹ́ tí Babátúndé Balógun ni tí àwọn èèyàn bá tọ̀ mí wá tí Ọlọ́run aṣẹ̀dá fún ara ẹ̀dẹ́ mínísítà sí mi pé nǹkan tí mo lè showcase ni mi ní orí ọ̀fẹ́ láti sọ pé mi ní ṣe bẹ́ẹ̀ màá showcase ẹ̀ fún ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Arákùnrin kan wà mí báyìí lọ́wọ́lọ́wọ́ ọmọ 40 ọdún àti ẹyọ kan ni wọ́n 41 years of age. Wọ́n ti níyàwó wọ́n ti bí ọmọ. Àdúrà tí màá gbà dédé àkókò ìfẹ́ yìí tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi àti ẹni tẹ́ tún máa wò mí ni wípé Ọlọ́run aṣẹ̀dá kò ní wá àìsàn jáde nínú àgọ́ ara olúkúlùkù wa àmì àti àmì. Ẹni nílò ìrànlọ́wọ́ wa o mi ìfẹ́ kí ojú ẹni yẹn méjèèjì kó fọ́ kó tó di pé màmá showcase wọn. Mi ìfẹ́ kí ẹni yẹn kó kú kó tó di pé àwọn gbé obituary wọn jáde. Mi ìfẹ́ kí ẹni yẹn kó para ẹ̀ kó tó di pé àwọn gbé jáde lóru omẹ́ni ọ̀wọ̀. O mo ṣe fẹ́ gbé jáde ní dédé àkókò yìí kémi àti yín ká sin Ọlọ́run lára alàgbà tí mo fẹ́ fi hàn yín yìí ọmọ 40 ọdún àti ẹyọ kan ni oníyàwó lọ́mọ. Kódà ẹni níṣẹ́ tó ń ṣe lógún pa nílùú Ìbàdàn kó tó di pé gbogbo ẹ ṣe kíni ó dagun pẹ̀lú ipò tí arákùnrin wà. Arákùnrin náà nílẹ̀gbẹ̀ẹ́ mi yìí mi ìfẹ́ sọ̀rọ̀ jù ẹ wo bí wọ́n ṣe wú. Wọ́n já kejì kan já boxing o wọ́n jẹ́ ẹ̀ṣẹ́ o ibi tí ṣùgbọ́n wá wà ńbẹ̀ lélẹ́yìí torí imú apá ọ̀tún yìí ó ti di pa ẹnu náà fi ń mí báyìí imú tòsí náà ó náà ti di pa ẹnu náà fi ń mí báyìí nípasẹ̀ tó wú lẹ́gbẹ̀ẹ́ wọn yìí. Báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n á sọ ẹ wàá jọ wọn láǹfààní láti sọ̀rọ̀ sókè dáadáa mọ́ ó ti ń rẹ ohùn yẹn torí pé ẹnu náà fi ń mí. Wọ́n máa sọ wọ́n bá ṣe mọ̀ ọ́ sọ tán bá ṣe mọ̀ ọ́ gbé kalẹ̀ wọ́n sọ wọ́n á bá wọn bọ́tírẹ̀sẹ̀ wọ́n lè má láǹfààní láti sọ̀rọ̀ sókè dáadáa. Báwo ló ṣe ṣẹlẹ̀ arákùnrin? Ẹ ṣe bẹ̀rẹ̀ sà. Ọdún méjì àbọ̀ sẹ́yìn. Ojú orí pé ẹ̀jẹ̀ kan jáde lóru mi. Ẹ jí lóru. Bẹ́ẹ̀ni, orúkọ yìí pẹ́jẹ́ jáde ní irú mi. Ẹ̀jẹ̀ yẹn jáde látojú oorun. Látojú oorun. Ẹ̀jẹ̀ jáde ń mu yín. Imú méjèèjì. Imú ẹyọ kan, imú lẹ́sùn yìí. Ẹ̀jẹ̀ jáde ń bẹ̀. Ẹ̀jẹ̀ ti jáde ń bẹ̀. So mo á rò pé kí o lè fọ ẹ̀jẹ̀ abúrò ní mo pè é lè lo oògùn abúrò lo oríṣiríṣi kan lórí pé ẹ̀jẹ̀ yẹn wá ẹ̀jẹ̀ yẹn wá pọ̀ sá yóò pọ̀ débi pé wákàtí méjì wákàtí mẹ́ta mẹ́rin ìgbàlú wákàtí méjìlá kò ní dá rárá jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn máa ń pọ̀ gan-an. Yóò mọ jáde. Yóò mọ jáde jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn ò ní dá àwọn hospital gidi lọ gan àwọn gan bá wò pé kí ó lè fa ẹ̀jẹ̀ tó wá pọ̀ tó báyìí
mo lè ṣe apá mo sapá ìwò ṣe oríṣiríṣi nǹkan tí agbára mi ká àbẹ́jẹ́ yẹn kò dúró náà débi pé wá fa imú tí wá wú inú ẹ wú débi pé olóde ojú mi báyìí ó ti wá kọ́fà imú mi bẹ́ẹ̀ débi pé ẹlẹ́yìn náà kọ́ wúlẹ̀ jẹ́ ló dẹ̀ ti block láti bí 2 years ìfi bí rárá ìyẹn ọkọ̀ yìí. ọdún méjì sẹ́yìn ẹ fi mú eléyìí mi rárá for the past 2 years èwo lẹ fi ń mí. inú ọ̀tún ni mo fi ń bí sà. látọdún méjì sẹ́yìn. látọdún méjì sẹ́yìn gbàtọ́ wá di bí oṣù méjì sẹ́yìn náà sísè náà bí ṣe pé yóò lọ sí block ìnìyẹn. ilé náà ti block. wọ́n á rò pé yóò là ó ní ipò aláwọ̀ àti báyìí bíbí yẹn ti lera sà àti bíbí lè bí rárá alájà bíbí olóṣù lóru tí wàá ti sùn 2 hours láàyè bá ti ti látara pé ní ìdí aláàfin àti ìpínlẹ̀ aláàfin rárá. ẹ̀jẹ̀ tó ń jáde yẹn ó sì ń jáde nísìnyí. ó ti jáde láàárọ̀ ìdán báyìí dájú báyìí. láàárọ̀ mọ̀ kò ẹni tó jáde láàárọ̀ kò pọ̀ kò ní láti 10 minutes lọ́wọ́ lẹ̀ dá fún ara rẹ̀ padà. ó dá fún ara rẹ̀ padà. ẹ wá gbọ́ mi ilé ìwòsàn wo lẹ lọ. ilé ìwòsàn tí mo ti lọ pọ̀ sà. àkọ́kọ́. ara wọn ni mo ti lọ sí Adéọ̀yọ́ ring road. Adéọ̀yọ́ ring road. bẹ́ẹ̀ ni sà. ìjà mọ̀ sí káàdì yẹn wọn kọ́mọ̀ pé yín náà ti gbé ìgbésẹ̀ káàdì Adéọ̀yọ́ dà. káàdì Adéọ̀yọ́ lè Adéọ̀yọ́ ring road. gbàtẹ́ dé Adéọ̀yọ́ kí náà sọ Ọ̀yọ́ State Hospital Management Board maternity gbàtẹ́ débẹ̀ kí náà sọ. wọ́n lé kí n lọ sí gbàgbọ́ ya fọ́tò alákọ̀ọ́kọ́ bẹ̀ káwá lé pé agbára wọn kò káwé kí n lọ sí UCH. láti rí Adéọ̀yọ́. láti Adéọ̀yọ́ wọn fún mi lẹ́tà ilẹ̀ mo ti lọ sí UCH mo gba káàdì UCH náà. ti UCH dà káàdì UCH mo dá ìmọ̀ lójú oorun ẹ̀tọ́ àti sún fún mi kúrò káàdì UCH lélẹ̀ tẹ́tẹ́rì wọ́n ti lọ sí UCH o bàtẹ́ dé UCH ńkọ́. bàtẹ́ dé UCH ni wọ́n ti wá pìtì wọ́n ti tẹ́sítì wọ́n ti ṣe oríṣiríṣi kankan àgbà tó ti wá ṣe operation ní. wọ́n tẹ̀sí yín ní UCH. bẹ́ẹ̀ ni sọ. kí ló diagnose kò ń ṣe yín. wọ́n ní pé paradise sinus ló ṣe ní UCH. èbó wo lẹ pé ná. paradise sinus. ok gbàgbọ́ wà ní fún bàbí. ok paradise sinus wọ́n ní ló ń ṣe yín. ló ń ṣe yín. iná wọn kọ síbí. gbàtí mo ṣáà lọ sí hospital mo ya fọ́tò mo ṣe scan gbàtí mo ṣáà ṣe àwọn test náà tó wá ṣe mo ya oríṣiríṣi gbàtí wàá di pé kí n wá ṣe operation ní orílẹ̀ ìlú lọ́wọ́ tí wàá fi ṣe operation yẹn. ọ̀rọ̀ ọdún tó kọjá nìyẹn. bẹ́ẹ̀ ni 2020. ní 2020. ọdún tó lágbára lọ́dún yẹn. àwọn gbà tó yá sílùú dẹ́rù pé kò ságbára fún mi mo lọ ṣe àwọn kátàgbára bí ká ní abẹ́ ilé mo fi tọ́jú ẹ̀. àwọn kan bílẹ̀. àwọn kan bílẹ̀ mo ní mo fi tọ́jú ẹ̀ díẹ̀ gbàtí tẹ́sí di stage kan ọlọ́run ní pé kó lọ sílẹ̀. kó lọ sílẹ̀ padà àgbàtí wàá tó bí inú oṣù kẹrin ọdún yìí padà. April ọdún 2021 tá a wà. bẹ́ẹ̀ ni mo ti di kó bẹ́ẹ̀ sì ní ewu padà díẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ló ti try àgbà pátápátá ní ká wàá lọ wọ ẹnìkan lọ hospital lọ́wọ́ àwọn wípé èmi kan tó wáwẹ̀ lọ hospital gangan. ẹ lọ wọ ẹnìkan lọ hospital. bẹ́ẹ̀ ni níjọ́ wo. gbọ́dọ̀tẹ́lá rẹ̀ lọ hospital ní last week Thursday. ẹ lọ wọ ẹnìkan lọ hospital. bẹ́ẹ̀ ni ṣe èèyàn yín lẹni yẹn àbí. ọ̀rẹ́ mi lẹni yẹn tó lọ wò ní hospital. ẹ bèrè àlàáfíà ẹ. ló ti lọ bèrè àlàáfíà tó lọ wò pé báwo ni ara rẹ̀ ṣe ló ṣe bọ́lẹ̀ ní hospital ní doctor hospital rí i pé àṣìwá gba káàdì sí hospital àwọn yìí mo rí rárá ọ̀bọ̀ àwòyàn yìí doctor wa ní pé èmi gan tó wá wòyàn gan mo ní ìdíkan wá wò ní gan báyìí bó ṣe rí rí bó ṣe rí rí. kábíyèsí Ọlọ́run. doctor bá sọ fún ìfọ̀ rẹ̀ pé ewu mi máa ń dẹ̀jẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ó ní wo lẹ́fì pé egungun tó wà nínú ẹ̀ pé ó ti rún mo ní bẹ́ẹ̀ ló ti rún sí. pé egungun tó wà bí ti rún. bẹ́ẹ̀ ni ó ní pé kó tó wà fẹ́ tiẹ̀ lẹ́ẹ̀kejì kí ètò àwọn péjẹ kò tí wàá ètò àwọn péjẹ kó tó wà fẹ́ tiẹ̀ lẹ́ẹ̀kejì kò ní ṣe é ṣe mọ́ o ó lẹ́bàá di pé ó sì yá ó sì dá báyìí bó ṣe wáyé pé tó bá fi lè pẹ́ díẹ̀ sí ìfẹ́ náà sọ ẹ̀kọ́ ni àwọn àtọ́kọ́ rẹ̀ pé ọ̀tá mi padà bá wá di pé ètò àárín di pé torí ẹ̀ ló fi bèrè wá sí bí ó ṣe gba káàdì hospital tí wọ́n náà lè káàdì hospital yẹn tẹ́ ẹ lọ lélẹ̀ àbí ní Wo Road gbàtẹ́ wá débẹ̀ ní tó gbé yín lọ fún àǹfààní ẹ̀yìn tí ẹ̀gbọ́n kan tán sọ dáadáa torí wọn lè sọ̀rọ̀ jù bẹ́yẹn lọ torí condition tán wà yẹn ẹnu náà fi ń mí nígbà táwọn dé hospital táwọn wọ̀ ọ̀rẹ́ àwọn yẹn lọ báwọn kì í sọ̀kalẹ̀ nínú mọ́tò káwọn bọ́ síbẹ̀ pé ní dókítà yẹn rí àwọn ló wá sọ yìí pé ṣé àwọn wá gba káàdì sí ọ̀dọ̀ àwọn ni fún àwọn wá sọ yìí pé rárá o yìí pé àwọn wá wọ̀ ọ̀rẹ́ àwọn ni pé dókítà yẹn wá sọ yìí pé ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà ẹ̀yin kan wá máa wò yín lọ hospital báyìí ni pẹ̀lú kò tẹ wà yé pé because kó wá bí yín lè rè wípé ṣé ẹ̀jẹ̀ máa ń jáde ní imú yín wọ́n wá sọ pé ẹ̀jẹ̀ máa ń jáde nímú àwọn o pé dókítà yẹn wá dáhùn wípé eegun bíbá ti rún wọ́n náà sọ pé bẹ́ẹ̀ ni yóò kọ́ mọ̀ jẹ́ pé yóò tún wá rún ìkejì pé ó sì normal báyìí ń sìn náà káyìn tè ṣe surgery yẹn báyìí ẹ wá gbọ́ mi kí ni dókítà yẹn wá diagnose tiẹ̀ ní Wo Road yẹn kó ń ṣe yín ìyẹn ilé ìwòsàn yìí wọ́n dàbí polówó. dókítà ní cancer of nose ló ṣe é. cancer of the nose ló ń ṣe yín. pé àrùn jẹjẹrẹ
ipò rí pé kí lè bá yẹ kó jọ jẹ́ dé ibi pé wọ́n ti jẹ́ dé ẹ̀rì àbí irú ọpọlọ pé kò ní sí lọ sí anybody lè ṣe sí wọ́n pé ikú ni rò pé àwọn òdẹ̀dẹ̀ pé ikú ni bẹ́ẹ̀ ni kábíyèsí ọlọ ṣé jẹjẹrẹ yẹn ó ló ń jẹ lọ bẹ́yẹn ni. wọ́n ní ó jẹ lọ sí ẹ̀yìn irú bí wọ́n ṣe jẹ pé àwọn ti tú ìtìlú ẹ̀ láìpẹ́ pé ọmọ yẹn padà kú ni nígbà àwọn òdẹ̀ pé irú ẹ̀ fún ìpínlẹ̀ èkó pé kìtì wá ṣe nǹkan ẹ̀wẹ́ kó kìbẹ́ ẹ̀kú pẹ́ rà tí rárá olùwòde sáàjọ ẹ̀wọ̀ nàìjíríà wà pé ẹ̀dá pé ẹ̀jọ̀ ṣàánú mi o ẹ̀ṣíjú àánú mi o ẹ bá yẹ fi ikú báyìí o torí ẹ̀ olùwòde sáàjọ ẹ̀wọ̀ nàìjíríà ẹ̀ gbà mí o. nǹkan gbà yín ẹ ṣàánú mi o. kọ́mọ̀ jẹ́ kẹ́ ẹ kú báyìí ọmọ mélòó lẹ ti bí. ọmọ mẹ́ta ni sọ. ilẹ̀ ti bí ṣé ìyàwó yín sì dúró tì yín. bẹ́ẹ̀ ni wà pẹ̀lú yín. ó sì wà pẹ̀lú yín. bẹ́ẹ̀ ẹ sọ pé ẹ lè lọ sí ṣọ́ọ̀bù mọ́ nítorí iye tó ń ṣe yín. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan tí bá rìn lọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ bá wù mí pé àwọn kí ló ṣe ní ọ̀rọ̀ tọ́jú ara ẹ̀ lọ́gbọ̀n ìjìjú ẹ̀ tọ́jú wà lára àbíkẹ́ pẹ̀lú ẹ̀kùnjẹ́ kí ni lọ sí ṣọ́ọ̀bù mọ́. kò tẹ́ lè jáde lọ sí ṣọ́ọ̀bù mọ́ kábíyèsí Ọlọ́run. náà èlò wọn fẹ́ gbà ní ilé ìwòsàn yẹn ní ilé ìwòsàn tó wà ní Ìwó Road yẹn báyìí èyí wọ́n fẹ́ gbà ń bẹ̀. lọ́pọ̀ ẹ̀yẹ́ fi lọ bú 750 wá. pé 750 wá ìyẹn ló wá gbé yín wá sọ́fíìsì Òru Mẹ́ni Ọ̀wọ̀. náà ẹ ṣe mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run aṣẹ̀dá bí ó ṣe ṣe ẹ̀yin tẹ́ ń wò mí bó ṣe ṣe èmi náà tí mo jẹ́ Babátúndé Balógun. Ọlọ́run ló ṣe wá báyìí pé ká máa showcase irú àwọn programs báyìí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló wá ṣe ẹ̀yin náà wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ lórí irú àwọn cases báyìí láti máa save ọ̀pọ̀lọpọ̀ souls tó yẹ kó ti kú tó yẹ kó ti gbàgbé kó tiẹ̀ wálé ayé rí. Mélòó la fẹ́ kà tẹ́ ti ṣe lórí platform Òru Mẹ́ni Ọ̀wọ̀ yìí ẹ jẹ́ mọ́ bá mi share program yìí. Ẹgbọ́n tí alàgbà yìí sọ wọn fi mú mi tí wọ́n bọ́ ṣe wà yìí èmi àti yín fi mú mi tí wá á fi yọ̀ yín o. Àdúrà ni pé Ọlọ́run á jẹ̀rẹ̀ ara ẹ̀ ṣe rí pa lówó lọ́wọ́ ṣe rí pé Ọlọ́run wà ní àtiwá 750,000 naira àwọn nílò sìn báyìí kán lè bá àmọ́ mi dáadáa kó mọ̀ bàjẹ́ wípé kánsà yẹn yóò jẹ gbogbo bíbá ìtàn pátápátá yányán nínú torí lọ́wọ́lọ́wọ́ sì báyìí wọ́n ní egungun bíbá ti rún. ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá kì í ṣe mediocre you are learned person people rather kì í ṣe mediocre o. ibi tá a sọ̀rọ̀ dé ó ti yẹ jù bẹ̀ lọ tó ń ṣe arákùnrin yẹn ti mọ̀ tó ń ṣe alàgbà yẹn ti mọ̀ ìtàn nínú sì ní 750,000 naira account details yẹn ti wà ń bẹ̀ ẹ dákun ẹ ṣàánú wa ní kí alàgbà yìí kó má kú ká má wulẹ̀ pẹ́ sọ́ ìgbà tó yóò bá ti fi imú mímọ́ tó wá ń fẹnu mí ṣe mọ̀ pé nǹkan ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. ẹ̀yin náà sọ fáwọn tó ń gbọ́ wa tó ń wò wá kán ràn yín lọ́wọ́. lábẹ́ ètò ẹ̀yin dẹ̀ gùn wá ẹ̀yin dẹ̀ wù wá ẹ̀ ṣàánú bí o Ọlọ́run yẹ káyọ̀ náà kú kékeré o ẹ̀yin sófò ẹ̀mí o àtọwọ́ yé àtìyàwó yé àtọkọ yé àtàgbàdàbúrò yé àìsàn tí ò gbóògùn Ọlọ́run ti ṣe ẹnìkan kan wọ́ ẹ̀ṣàlú ìwé Ọlálérè Ọlájídé o kìlìbà rí àlàáfíà ni mo ṣe tọ́ Òru Mẹ́ni Ọ̀wọ̀ wa ẹ̀yin náà àlàáfíà ò ní wọ́n yọ àlàáfíà yóò ní ti fi àfihàn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba yóò ìbò ṣe wa 750 ní mo fẹ́ lò yóò lè jẹ́ kí n wá sí Òru Mẹ́ni Ọ̀wọ̀ láti jẹ́ pé kọ́rọ́ mi lọ́wọ́ kìlìbà rí àlàáfíà ara ẹ̀yin náà àlàáfíà ara yìí ò ní ti fi àfihàn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. àmín. ẹ ṣe ìsìn tó kéré sí nǹkan tó pọ̀ jù ẹ jẹ́ ràn wá lọ́wọ́ lórí eléyìí ká fi save arákùnrin yìí ọmọ 41 years ni wọ́n níyàwó wọn lọ́mọ ojú mẹ́rin gan wà níbẹ̀ gan sef gan bùkátà abẹ gan ó lágbára kátà sọ pé ojú mẹ́rin kó wá lọ di ojú méjì kí àwọn wọn náà kó mọ̀ ṣe kó ló tún darapọ̀ máwọn opó ó gbà ládùúrà Ọlọ́run á là yín o Ọlọ́run bá mi là yín Ọlọ́run fúnra rẹ̀ ló máa là yín sà Ọlọ́run jẹ́ kẹ́ ẹ rà àánú gbà Ọlọ́run máa là yín Ọlọ́run ó là yín o torí kò sí nǹkan tó lọ́n fẹ́ fi kún yín ṣe kẹ́ ẹ wà láyé kẹ́ ẹ wà láàyè yín náà ló pé Ọlọ́run fúnra rẹ̀ tó ṣẹ̀dá yín ẹ lè máa yìn náà ni torí tí ẹ bá bọ́nu ilé ìmọ̀ mọ̀ pé dandan ni kẹ́ ṣe kí ni kẹ́ ẹ tún súnmọ́ Ọlọ́run sí Ọlọ́run á ṣe kí ni Ọlọ́run á là yín á dẹ̀ la èmi náà á là yín náà tí ẹ ń wò wá gbogbo nǹkan tó ń jẹ́ ìjì nínú ayé ẹ ṣe o lórúkọ àwọn tá a jọ mú ètò wá sí ojú ìwòran yín Babátúndé Balógun tí àwọn èèyàn máa ń pè ní Òru Mẹ́ni Ọ̀wọ̀ lórúkọ ti tèmi God bless Nigeria.